Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ tí ń wà lórílẹ̀‐èdè àgbáláyé. Ojú tí wọ́n wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí wọ́n wà kò ní di láṣẹ Ọlọ́run Ọba. Lónìí sinimá yìí tí a fẹ́ gbéyẹ̀wò ńlá pàkọlé rẹ̀ ní Fẹ̀mírẹ̀mí apá kejì. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ rí YouTube channel fúngbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ subscribe. Ẹ má ṣe gbàgbé láti ṣàgọ́pọ̀ ìwé rẹ̀ pàlùfà yín lólobó nígbà tí àwọn sinimá aládé sinimá olóyin gbọ́ǹkọ́gbé sinimá ọ̀rẹ́ sinimá òtàkìtì mìíràn bá jáde. Lónìí sinimá èyí tí àfẹ́gbéyẹ̀wò ńlá pàkọlé rẹ̀ ní Fẹ̀mírẹ̀mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa yìí a máa ń sọ̀rọ̀ lórí àwọn sinimá èyí tó ti jáde lọ́lọ́kan òjọ̀kan èyí pàápàá jùlọ èyí tó bá ní apá kìíní, apá kejì àti apá kẹta. Lónìí sinimá èyí tí a fẹ́ gbéyẹ̀wò ńlá pé àkọlé rẹ̀ ní Fẹ̀mírẹ̀mí apá kejì. Ẹ lè rí wò lórí Kọ́láwọlé Ajéyẹmí channel @Toyin Abraham TV. Ibẹ̀ náà ti ń ṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment. A lè rí ìdìbò lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú wọn rí, ire lójú gbogbo máa rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn, ire o.